Hello, everybody. Twale, twale, twale for you guys. Eka, twale yín o, twale. Gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wá. Ohun yẹn nìyẹn o, kẹ́nìbọ̀dì má stress mi pé kí ló dé tí mo tún ń ṣe twale. Ẹ bá wa gbé ọwọ́ lé like, ẹ bá wa gbọ́wọ́ lé subscribe, ẹ gbọ́wọ́ lé gbogbo nǹkan tẹ́ bá lè gbọ́wọ́ lé. Ò bá jẹ́ ní pù ni kò sí nǹkan tó fi ń ṣèyàn. Ẹ káàbọ̀. A tún ti fẹ́ ganu sí Ọlọ́run má jẹ́ kí ẹnu wa kí ó pa wá pẹ̀lú ganu sí tá a kóra wa sí. Ẹ̀yin èèyàn mi, I want to first of all appreciate all of you. Ẹ̀yin Yorùbá TV fans. Ọlọ́run, God bless you. Mo rọ́wọ́ yín every time, every day. Ẹ má jẹ́ àgbàgbé oṣù tuntun, new month, new me ni. New month, new me. Ẹ má jẹ́ àgbàgbé logo wa o. Ẹ má skip hard o. Ẹ jẹ́ kí hard play tán. Ẹ dákun ní jẹ gbèsè. With that being said and done, let's ganoti to the program today. Number one. A win is a win. I'm trying so hard to be the nicest person today. Like me, if I give violence wọlé. And you guys used to tempt me. Tí bá decide pé mi fẹ́ ganu sí nǹkan. Ìgbà yẹn náà ẹ máa wá forí jóná no comment section mi. I have decided to leave auntie mi Olori 20% for now. But àwọn ọmọ wọn máa wá forí jóná nínú comment section mi. A win is a win o. Congratulations. Mo ń kí yín dáadáa o. Ọlọ́run mi ti ẹ̀ wá ní drag yín. Mo fẹ́ kẹ́ dóò àgbà yín kì í ṣàgbà dáadáa ní yín náà tẹ́lẹ̀ o. Táwọn tó bá jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ ló ń ṣe rere, ẹ̀yin àtàwọn ẹmẹ̀wà yín tẹ́ máa ń kó kiri yẹn, ẹ máa drag wọn. So mi ti ẹ̀ lè blame anybody tó bá ń drag yín, but mo kàn sọ pé okay, mo decide pé mi ò fẹ́ drag yín. A win is a win. Mo decide pé mi ò fẹ́ drag yín àǹtí mi. A win is a win. I can't even say this is a straight face. Congratulations. It is way long overdue. Congratulations pé ẹ ti ẹ̀ rí nǹkan mú bọ̀ látọjọ́ tẹ́ ti ń pín kì. Congratulations mi ò drag yín o. Àlàyé ọ̀rọ̀ ni o. Àlàyé àwọn ọmọ yín mo ṣe mọ̀ pé kíní yìí ti ń drag for like 2 days nsìn, and I've been trying so hard not to drag you, not to ganu sí. Ọ̀sùn àtàwọn fans yín wá forí jóná nu comment section. Mo ń try láti àwọ̀ ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ mí pé kó tó délẹ̀ mo ti hàn, kó tó délẹ̀ mo ti hàn. But I'm trying so much in the comment section not to drag you. But okay, let me be the bigger person. Let me be, but we are saying we go way back. She understand? So let me be the bigger person. Let me be the bigger person. Let me not drag you. But a win is a win. Congratulations. It is way long overdue. Pé látọjọ́ 31 ń òyìnbó 2025 látọjọ́ 31 pẹ̀lú series of oko tó ti gbára yín kọjá àti ẹ̀dúpẹ́ ẹ ti ẹ̀ rí nǹkan mú bọ̀ àdúpẹ́ wípé ẹ rí ṣe ó dẹ̀ ṣe é ṣe. Àǹtí tó bá jẹ́ pé èèyàn gidi ni ẹ kì í ṣe abatẹnijẹ́, àwọn tó ń drag yín yẹn congratulations ló yẹ kó máa kí yín. Àwọn tó ń drag yín yẹn congratulations ló yẹ kó máa kí yín. Àwọn tó tún kí yín congratulations. One thing tí ò yẹ yín ni pé iṣẹ́ mọ̀ àtẹ̀yìn àtàwọn team member yín ẹ wà very shallow minded. Tó bá fẹ́ bá Lizzy ṣe. Irú D Williams Ọlọ́run. I feel D Williams has the right to, kì í ṣe gbogbo nǹkan làbòsí. But torí pé ẹ̀yin jẹ́ èèyàn kan tó jẹ́ pé ibi nìkan lẹ understand. You don't understand that inside bad there is good. Nínú ire ni bí wà, nínú ibi ni ire wà. You don't understand that concept. Kò yé yín rárá. Everybody is your enemy. Kí ni D Williams ṣe? Ó kí yín kú oríire ni. Ó lóun ò bá yín ní problem. Kí làwọn ọmọ ẹrú yín ṣe?
ẹ gbé ẹ bẹ̀rẹ̀ sí ń gbé ṣépè, ẹ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí pé kinní kan ṣe kinní kan. Tọ́wọ̀n bá kí yín, ẹ̀yin lẹ máa sọ pé wọn ò kí yín, wọ́n tún kí yín sìn, ó tún di wàhálà. Torí ẹ̀ ṣe rí mi ṣe rí mi Ọlọ́run ẹ kàn borí mi ilé ni, ẹ borí mi ilé. Ṣe rí gbogbo bó ṣe ń dá ẹ mọ̀ pé ibi ọ̀tọ̀ ọ̀rọ̀ mi dẹ ni, ọ̀rọ̀ ẹlẹ́yà tí mú ló máa ń dùn yín. Ibi ọ̀tọ̀ lèmi máa gbàdúrà kí yín. Ibi ọ̀tọ̀ lèmi máa gbàdúrà kí yín. Ọ̀rọ̀ tèmi dẹ̀ máa ń dùn yín, ó máa ń kan yín nínú omi ara yín ló máa wọ̀, inú egungun nínú omi ló máa wọ̀, ó máa kúrò on surface. Ẹ tún máa wá bí tí mo ti ṣẹ̀ wá, but mi ò ní drag yín, I'm the bigger person. New December new me ni, mi ò fẹ́ drag yín. Ẹ kú oríire, àbí torí mi mọ̀ nǹkan tí mo fẹ́ kí yín sí. Ẹ kú oríire. Ṣùgbọ́n if you are thinking that why are people dragging you, no, I will support the people that are dragging you. Pé mo tẹ̀ congratulate yín pé mi ìfẹ́ drag yín. Kì í ṣe pé ọ̀rọ̀ wá o. Ọ̀rọ̀ wá o. A sì lọ́rọ̀ kan lọ́wọ́ tá àti ìyanjú o. Ọ̀rọ̀ ilé ìdẹ́rẹ̀ àti mọ̀bí tó ti ń bọ̀, àdẹ̀mọ̀bí tó parí sí, but sometimes it's not violence, is not the answer. She understand. But I will not stop people from dragging you. Torí ẹ̀yin náà kì í ṣàgbà dáadáa. If this win was from somebody else, gbogbo tíìmù yín máa ṣe yín ókè báyìí bí ẹran tán. Ṣé àwọn ẹran tán máa ń talu náà yẹn? Tó máa sọ̀rọ̀, tó máa analyze ìgbà tó yẹ pé àwọn yẹn gan òwú ní life. Wọ́n máa analyze the success or success. Me, I don't have any problem with you when something is going right for you. But the moment then you have to read something good is going right for somebody else, gbogbo yín lẹ máa kí yín síta. So why are you crying? You only want the success to be in your side. Just because you hate somebody doesn't mean the person is not going to be successful. In fact, more than you. Just because you are against somebody, now. That is how shallow-minded. This is where I have a problem with you. Tó máa sọ kíní kan pé àgùntàn yín tó bá bá járìn ó máa jẹ̀gbẹ́, ẹ̀yin àti Lizzy kò fẹ́ẹ̀ sí yàtọ̀. Bọ́n ṣe ń fún Lizzy in straight jacket ló yẹ kó máa fẹ́yìn náà straight jacket, kò sí yàtọ̀ láàrin ẹ̀yin méjèèjì. Lizzy feels like just because she's fighting Ìyábọ̀ Òjó, so òun gbọ́dọ̀ make sure pé ayé ọmọ ẹ̀ àbí ayé ọ̀tọ̀ ọmọ ẹ̀ àti ayé ọ̀tọ̀ ọmọ ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n. Just because you have issues with somebody doesn't mean that in fact, the more you dedicate your life into stalking somebody, the more Mama gbàdúrà. That is the law of life. Me, Moboye, you understand? You dedicated last year, this year into bringing the cast down. At the end of the day, ta ló ṣorí ibú. Ẹ ṣe ń ṣe congratulations lórí citizenship ní 2025. Come on now. I shock o. You shock me, Ọlọ́run. Látijọ́ tàti àwọn ò tí bẹ̀rẹ̀ sí speak ìta tí mo yín lórí, so ẹ tí ẹ congratulations. Mi ò fẹ́ gbé lọ fà. Ẹ mọ̀, ọ̀rọ̀ tèmi ló máa ń dùn yín. Ọ̀rọ̀ tèmi lẹ dẹ̀ fẹ́ gbọ́. But àṣélẹ̀ làbọ̀ àbá ọ. I will never criticize anybody coming against you. Torí àgbà játijàti náà lẹ́yìn náà. Ẹ̀yin ò kí ń sí ibi tí nǹkan bá ti ń da. Ibi tán ti máa ba nǹkan jẹ́. Mo rí ẹ̀yin Lizzy tó ń sọ pé wọ́n lọ rẹ́rìn ibi tán ti ń ṣépè fọmọ. Mo rí ẹ̀yin náà tẹ́ ń comment ibi tán ti ń ṣépè fún Priscilla, tán ti ń bring Priscilla down now. Ẹ dẹ̀ bímọ ti yín, anti-citizenship. I saw you commenting under Layof's post when he or she or Aphrodite or whatever, when he was saying something bad about Priscilla. If that was your daughter, Layon post, how would you feel? Auntie Olori Ojoala. Ẹlẹ́tẹ̀ ni yín. With all due respect, ẹlẹ́tẹ̀ ni yín. You and Iyabo tí ìforí gbárírí. You and Priscilla kò forí bá yín gbárírí. Kí ló máa wá ṣe yín tẹ́ wá kẹ́sẹ̀ òsì méjì? Tẹ́ wá lọ Sunday post Láyọ̀. Tẹ́ wá lọ béèrè question. Ẹ wá ń drag ẹ̀ ń bá wọn enjoy ọwọ́ as old as you are. Arúgbó ọjọ́. As old as you are.
ẹ wá ń throw shade sí Priscilla. Ọlọ́run ẹ wò ó. Máa yẹn ò ní class. Ọ̀rọ̀ ẹ wúwo lẹ́nu mi láti sọ. Máa yẹn ò ní class. Bí mo ṣe nífẹ̀ẹ́ máa yẹn tó. Máa yẹn ò ní class. Kì í ṣe ẹ̀yin onídọ̀tí. No offense. In fact, I don't care. Take offense. Àtẹ̀yìn àti wọn, orí yín ò jọ pé papọ̀. I'm not even sorry to say it at this point. Tá bá sọ pé wèrè kan ṣe bí wèrè, ẹ̀yin náà ti join colleagues yín abugijẹ group. Ṣé ti rí pé ìjà Lizzy tẹ́ gbé lórí, tẹ́ fi ilé ayé àwọn ọmọ yín sílẹ̀, tẹ́ ṣe ń wá London kó ṣe citizenship. Ẹ jọ̀ọ́ mà, how is Priscilla your problem again? Because ṣé mo tá bá sọ pé okay, Lizzy àti Ìyábọ̀ they have issues. Ẹ̀yin gbọ́rọ̀ mi dẹlẹ́rù. Tí ó kàn yín o, you always look for like a millipede, squeeze yourself into spaces that you don't belong. Ọmọ ìran ni yín, ẹ fẹ́ gbọ́rọ̀ ẹ jẹ́ ń fún yín lọ́rọ̀. Ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń jẹ àǹtí. Ẹ wo àgbà gidi o, àgbà rádaràda ni yín. I will not even blame anybody that is dragging you. In fact, I will say dragger. Àgbà òṣì náà lòun náà. I am not a fan of Iyabo Ojo. Sometimes she will do some things, Mama will wake in the woman and she will make sense. Sometimes she will do something, okay, this is good. But you people cannot differentiate between good and bad. Just because you don't like what she do, doesn't mean that everything she now do is wrong. And okay, how do we now go from the stage of Iyabo Ojo? You know, from gbogbo level yẹn, ẹ wo bẹ́ ṣe belittle ara yín. Àǹtí oní UK passport, ẹ wo bẹ́ ṣe Olori oní passport, ẹ wo bẹ́ ṣe belittle ara yín, going down to Gen Z level, torí pé ṣàfẹ́ lọ forí jóná ń bẹ̀ ni. Even with the way, ọ̀tọ̀ ni pé kán fi oko royalty do ẹ, ọ̀tọ̀ ni pé kí oko yẹn kó change the brain ẹ. You can never change because ọmọ lẹ̀ẹ́lẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ ló máa gbé. Have you ever seen Priscilla even drag anybody or go inside anybody's comment section to be dragging somebody? Auntie, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dókòwò náà tó, ṣé ẹ tún lè gba ọpọlọ níbi tẹ́ ti ń do ni? They are talking about Priscilla, saying negative things about Priscilla, and you went there. And you went to go and comment there. Gbọ̀rọ̀ mi dẹlẹ́rù, ó gbé tiẹ̀ lẹ̀, ó fa tọmọ lọ́mọ. Priscilla àti gbé tiẹ̀ dáyà, ibo lọmọ tiẹ̀ máa gbé tiẹ̀ dé. Àwọn nǹkan tèmi máa ń wò ní ayé nìyẹn. Priscilla àti gbé tiẹ̀ ojú wa ni, àti ọ̀tá àtọ̀rẹ́ ojú gbogbo wa ni. Ọmọ ológo tí gbogbo ayé ń fẹ́ lọmọ yẹn. Either you like it or not. Either you like it or ṣe gbọ́, ṣe rí the way, ṣe rí bí ilé ayé ṣe máa ń unfold, ìyẹn mo like jù. Either you like it or not. Either you hate her or not. Ó ti jù yá ẹ̀ gan lọ. Ó yá. Okay, tá bá sọ pé influencer level, ó ju Chioma lọ náà. Ṣé ẹ rí anybody tó polówó tí Chioma polówó fún ni? Chioma ṣe advert fún airline ni. Ní global level, ó ju Chioma lọ. Ẹ wo wedding Chioma èèyàn tó wà l'Amẹ́ríkà, ẹ wo bó ṣe wọlé. Wedding Priscilla adé one Times Square. So tell me, àwọn tó tún ṣì gánú ayé nìyẹn. Ọmọ tí yín kọ́. So tí ọmọ tí yín bá ń ṣe wedding báyìí, àǹtí oní passport, ẹ jọ̀ọ́, màá wá lọ sí under comment section ibi tán ti ń bú ọmọ yín. Ṣé mọ̀ pé ẹ wà ní under comment section ibi tán ti ń bú Priscilla? Èmi náà máa wá dúró de ọjọ́ tí ọmọ yín náà bá ń ṣe nǹkan ẹ̀yẹ. Èmi náà máa lọ sí under comment section. I will now throw shade on your daughter. How would you feel as a mother? Tí bá ń bá yín jà kò débi ọmọ. Èmi kò fẹ́ kẹ́ wo bí ilé ayé ṣe máa ń rí. Nǹkan tó fa abẹ́rẹ́ gún ọmọ yẹn kúkú, kọ́kọ́ fi gún ọpọlọ ẹ wò náà. Kí wá lọ sí under comment section. Tó ti ń drag torí pé ti ní enemy. I will never do that. Ibi tó ti ń drag ọmọ yín, kí wá lọ síbẹ̀, kí wá lọ máa comment síbẹ̀ pé
kíkàn mú nǹkan kan Peter agree pẹ̀lú nǹkan tó kọ síbẹ̀. Ẹ̀yin nìkan la bíamọ tó jẹ́ pé ilé ayé yín ò wù mí wù abíamọ abíagba ni yín mà àti oní passport abíagba ni yín. Àwọn nǹkan tẹ́ máa ń ṣe ni tí mo máa ń wò pé ṣé woman yìí lọ́pọlọ ṣá mo ní mo máa ń sọ pé what did I even see in you? You are just like beauty without brain. Obìnrin tó bá ní beauty ẹ jẹ́ fún yín ní example. Ẹ wo ìyàwó Two-Face Natasha. At first mi ò jẹ́ nǹkan tó máa ń rush sí nǹkan but at first mo kọ́kọ́ wò pé obìnrin gan wàhálà ẹ̀ ti pọ̀ jù something is wrong with her. Gbogbo tí mo farabalẹ̀ tí mo digest gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo ṣe wá rí i pé nothing is wrong with this woman. The guy is the problem. Kò sí obìnrin tó gba ara Two-Face kọjá tí ò sí nǹkan. Ẹ̀mí àfẹ́ lè bọ̀ díẹ̀ lókun. He used to traumatize woman. Ọjọ́ tó wá meet máa ṣe tó réyàn tí ò lè traumatize. Because he has feel like his Two-Face is a legend, is the global, is kinikan. So he always traumatize women. Natasha has been Natasha before she met Two-Face, a senator. Tó dẹ̀ ní squishes lórí. These are women that has masculine traits in their body. Kì í ṣe gbogbo obìnrin o. These are women that when a man is saying I can do this, they can do it better. Kì í ṣe gbogbo obìnrin. Kì í ṣe pé kéèyàn máa dóko kiri. Okó ló gbé Natasha dé Senate. Okó kò sóko tó lè dó. O lè dé Senate. The worst thing ni pé wàá gba passport jáde. Okó ò lè gbé ẹ, kò lè gbé ẹ ṣoríire. Kó máa ha, kó sọra ẹ̀ di animal ṣàwọn, kò lè gbé iṣẹ́ ọwọ́ ẹ̀ ni tó lè gbé débẹ̀. Kó máa hangi mọ́ okó ọkọ ọlọ́kọ níbi tó ti rí ìyàwó 6 kó tún lọ máa hangi kiri. Ní ẹ̀yìn mọ́tò kó máa fara scrape wallpaper wọn kúrò ń bẹ. Kò lè gbé ẹ débẹ̀ yẹn. When I saw Natasha, when I sat down, digest everything, then I realized that, yes, this man too needs somebody to dominate him. Kó rí bó ṣe ń rí. Now, all of a sudden, Two-Face that has been the initially how life used to switch. Ìgbà tó ṣe, they gave him a taste of his own medicine. All of a sudden, before, the woman is not good because the women are very submissive. Now, the woman is not good because the woman is dominated. Two-Face supposed to be doing soapy. He cannot handle women. Now, you don't see real woman. Kì í ṣe àwọn tó máa take bullshit. You do shit, she give you 2 times shit. Who are you? Ó jẹ́ legend ìforí ara ẹni. Ṣé o powó sápò Natasha ni? Tí Natasha ò bá débi tó dé, will Two-Face ever marry her? Àwọn tí ò sí level Two-Face, ẹ wo nǹkan tí Two-Face fojú wọn rí. Tí Natasha ò bá débi tó dé, ṣé Two-Face ṣe bó ní nǹkan náà tí Two-Face náà fẹ́ kó tó lọ fẹ́ Natasha. You don't panic torí pé kò jẹ́ nǹkan kan. You went to Natasha. Ó ní nǹkan náà tó rí náà kó tó lọ fẹ́ Natasha. All of a sudden, Two-Face is the victim. How? Do what Abiba give what belongs to Caesar. Do what to others what they do unto you. Do to others what they do unto you. Ilé ayé simple. Ilé ayé simple. Life is very simple. Before, Annie is the problem. Annie that is submissive. Now, somebody that is dominating, Natasha is the problem. Kí lẹ fẹ́ fún? Ẹ fẹ́ fún Virgin Mary ni. Ìgbà tí wọ́n kan Two-Face mọ́lẹ̀, báwo ló ṣe ń treat obìnrin? Now, you met a masculine woman. These are women. They don't take shit. They work hard to get to where they are. Only UK no be Naija. Ó gbé ọwọ́ sókè on me. Ẹ máa dúró gbà tó ti gbé ọwọ́ sókè lórí Annie. Till there's anybody tó lè sọ anything. You raise your hand on children, on women in developed country. You are going to jail, even if you are the president. You are going to Kini. You're going to jail when you raise your hands on women.
ìlú obìnrin ló wà. Ó rí ẹ̀ kúrò nílé ni. Ó yá, come and try the shit. She will show you power. Ní Senate, ṣé Two-Face lè sọ̀rọ̀? The only place tó ti lè sọ̀rọ̀ ní Senate, ṣé Two-Face lè sọ̀rọ̀? Kò lè sọ̀rọ̀ náà. Kò lè ṣe nǹkan kan náà. Know your power as a woman. These powerless women, àwọn ló máa ń jẹ́ kán rò pé obìnrin ò ṣe. You're hanging around a man just because, you know. How can you see 6 women somewhere and still be forcing yourself? Come on now, girl. Achievement wo kò sí. Mo ní mo sọ pé àwa gan tá a dò kábíyèsí gan. Ẹwà tó mo rí show Stargirl. Stargirl sọ pé o ṣe ń gba kínní. Nǹkan tí ó lọ. Ẹjọ́ ṣé pálí wá jẹ́ nǹkan tí Rakim gan gba pálí within a month. Ọmọ tẹ́ ẹ lọ ń drag ìyá ẹ̀ àǹtí oní passport. Ọmọ tẹ́ ẹ lọ ń drag ìyá ẹ̀ nínú comment section láyọ̀. Ọmọ tiẹ̀ kì í ṣe Priscilla. Ọmọ tí Priscilla bí within a month. Ẹ wá dúró yes tẹ́ fi sórí ibú ń lo òyìnbó kẹ́ tó gba passport. Mo ní I will not drag you but I will not blame the people that are dragging you. Ṣé mo ti ń drag yín báyìí? Okay, ẹ má bínú. Màá reduce the volume. I will not drag you and I will not blame the people that are dragging you. Ọmọ Priscilla tẹ́ lọ ń drag inú comment section láyọ̀ àǹtí oní passport. Rakim gba passport within a month tó délé ayé. Ẹ wá dúró ọdún tẹ́ fi tàràkà ń lo òyìnbó tẹ́ dókó. Rakim tún gba passport ṣáájú yín. Ẹ dọ̀ ń drag ìyá Rakim nínú comment section. Aunty, priorities. What are your priorities? Ọjọ́ tó bá tuntun need the service yín. Thank you for your service. Tí kábíyèsí bá tuntun wà lóńdè. Ó yá, ẹ bá mi pè é fi sí economy. Ẹ ṣáàyẹ kó wá. Tọ́ bá ti lo service yín tán, ó tún máa wá bí ẹni tí ò sí láyé ni. Ẹ̀yìn kùlé náà ti ń dówèrè. Wọ́n á tún lù ẹ́, wọ́n á tún jẹ́ ìyà kúrò nù. Come on now. Ṣé èèyàn kan lè lù mí nínú ilé ọkọ mi? Ọkọ mi gan ò lè lù mí nínú ilé ẹ̀. Tábà sọ pé ṣé èèyàn kan lè nà mí nínú ilé ọkọ mi? Ẹ̀yin lẹ ń bú Ìyábọ̀, ẹ̀yin lẹ ń bú gbogbo wọn. Ẹ̀yin dẹ̀ rí, ẹ máa dóko kẹ́ tó jẹun ni. Kẹ́ tó níláárí ẹ máa dóko ni. Ọkọ ọlọ́kọ, wọ́n á sọ yín di cotton. Wọ́n wọ yín bí síbí, wọ́n sùn yín síbí, wọ́n sùn yín sàn. Àǹtí mi ìbá ti yín wà, wọ́n lọ́ọ̀ mò ń tóun ẹ̀ dáhùn ni ẹ mọ̀ pé Ọlọ́run ó ń gùn mí bọ̀ mò ń tóun ẹ̀ dáhùn ni. Mi ìbá ti yín wá lẹ́nu. Ṣùgbọ́n ṣe rí èrè nǹkan tẹ́ ẹ ṣe, òun lẹ̀ ń jẹ ọ. Mi ò bá ti yín wá, I swear. Mi ò bá ti yín wá. Tí bá sọ pé kí n ṣe fún yín, kí n ṣe kíní yẹn fún yín. Ọlọ́run, ẹ máa lọ wú òkú àwọn grandfather mi wá ni. Kí ni èrè oko after 20-something years? Tẹ̀sẹ̀ ń fi oko gba passport àǹtí. Ẹ dẹ̀ tún wá ẹ máa lẹ́nu ẹ máa fi bú Ìyábọ̀ Òjó. Ẹ wá how many years tẹ́ ti wà ń lóyìnbó? Tẹ ní ìdá tí dóko gba páálí. Ṣé mi ìrẹ́ ni òun rí tó jẹ́ pé ó gbọ́dọ̀ dóko kó tó gba páálí? After how many years tẹ́ ti wà ń lóyìnbó? Àǹtí. Ẹ̀yin lẹ̀dẹ̀ ń bú ìyá Rakim. Gbogbo ìrandíran yín. Ó ti lo ìgbà yín mọ́gbà àti to your 6th generation. Nǹkan tí ìyá Rakim ti ṣe nínú ọdún yìí, your 6th ìran kẹfà kò tí ì lè ṣe in the next 50 years. Mi ò wọ́n bá jẹ́ jurate o. Kí la achievement yín ládùúrú oko yẹn? Take offense, like take any offense, I don't care. You are a mess. How can you achieve something? Tó bá yẹ pé àgbà dáadáa ní ẹ̀ ń ṣe àdàgbàjẹ́rà ìfò. You are somebody that's supposed to be celebrated, but look at how you mess yourself up. Kò sí. Lizzy ká sọ pé ẹran méjì tán sopọ̀ lẹ́yìn méjèèjì, òun nìkan ló congratulate yín.
But look at social media, how they are dragging you. Ibẹ̀ ló yẹ kó wò pé so ṣé mo tẹ́ tó tẹ́lẹ̀ yìí. That is the same way. Kí tẹ̀sán sọ̀rọ̀ Priscilla. Ṣé o mọ̀ pé ibi tèmi ti ní problem pẹ̀lú ẹ̀ ní ọ̀rọ̀ Priscilla tí mo máa ń rí ẹ tó lọ máa ń comment síbi tó ti ń drag Priscilla. That is why mo sọ pé you come for Priscilla. Ìyá ẹ̀ máa collect ni tó o máa fi kú. I don't care about it. Ẹ máa rò pé Ìyábọ̀ Òjó fan ni. I don't care about Ìyábọ̀ Òjó. I care about Priscilla. Because torí ẹ̀yin tẹ́ fẹ́ forí jóná yìí náà ni. You drag Priscilla into fracas. Ẹ̀yin àgbà rédèrèdè yìí náà ni. Show me how many years tó gbà lọ́wọ́ ọmọ yẹn. Sorry, other thing dragging you is as a result of bó ṣe máa ń drag àwọn èèyàn míì tó bá ń ṣoríire. Àmọ́ how many years tẹ́ fi drag Dorcas? Ó yẹ káwọn ọmọ Dorcas náà bẹ̀rẹ̀ sí drag ẹni for like a year. Bó ṣe ṣẹ̀sìn tó. I swear. Ọmọ yẹn lóyún 9 months. Over 9 months ó bímọ tó ẹ̀ ṣì ń drag ẹ̀. Látọjọ́ tó tẹ́ ti mọ̀ pé lóyún lẹ ti ń drag ọmọ yẹn. Tí tó fi bímọ. Ẹ wá sọ pé ẹ̀yin náà fẹ́ ṣe nǹkan rere. Ẹ dẹ̀ fẹ́ kán drag yín. How now? Àǹtí Olori. Olori oní passport. Achievement. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ ti achieve nílé ayé nìyẹn. Ẹ kú oríire. Oríire ni o. Ní 2025 Rakim tún gba passport ṣáájú. Àṣẹ ẹ̀ tí ẹ̀ ní passport. Ẹ̀yin tẹ́ ló ń comment ibi tó ti ń bú Priscilla. O ò tí ẹ̀ ní pálí. Ládúró okó yẹn. Ládúró okó yẹn. Ọlọ́run má jẹ́ àpasán. Rakim dé ńlá ayé within a month. Ó gba Canadian passport. Ẹ̀yin ti wà nílùú òyìnbó. Ẹ ti dókó kiri. Adogan. Ẹ ti dọ́ba, ẹ ti dójòyè. Ẹ tún dú ọba méjì papọ̀. Ṣé wàá ń gba passport? Aṣẹ́wó tó máa gun Venza ni. Gbogbo òbò àti dìdàkudà àǹtí. Ẹ̀yin gangan ni òwe yẹn bá wọn. Èmi wá ń wò pé àìmọye obìnrin. Ṣé passport wá jẹ́ nǹkan tó le tó yẹn ni? Yeah, it can be, but let's just ẹ jẹ́ àdálẹ̀ ká tó ṣá. Àǹtí ti pẹ́ jù nílùú òyìnbó náà. Àǹtí ti pẹ́ jù nílùú òyìnbó. Ó máa ṣe o. Congratulations again. Mi ò ní drag yín o. Àǹtí mi ti drag yín. Olórí 20%. Preamble eléyìí. Tí bá fẹ́ drag yín, ẹ máa ní ẹ béèrè tó bẹ́ẹ̀ ni. Ẹ kú oríire. Mo kí yín ni o. Congratulations mo wá ṣe. Bọ̀tẹ́mi náà bá rí bí tó ti ń drag yín, èmi gan máa comment síbẹ̀. What a shame. What a shame. Ilé ayé yín ó ń gbá. Ó ń gbá. Ẹ jẹ́ àmà lọ. Lizzy, ìwọ má worry. Wàá jẹ lunch ẹ very soon. Ṣùgbọ́n àjẹ lunch ẹ. Mo rí pé o tún fẹ́ bẹ̀rẹ̀ lórí justice for Mohbad. Ẹ gbọ́ náà. Ọ̀rọ̀ Mohbad èmi tẹ fẹ́ fẹnu sí. Bọ̀ ìwọ má worry. Mo fi ní, mo fi yẹ ẹ. Mo fi àárọ̀ yẹ ẹ. Má worry. Wàá jẹ lunch ẹ lọ́wọ́. Kò yẹ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ mọ̀ nǹkan tó bá feel about this video down below. God bless you. Have a wonderful day.